ẹ bá mi wo fídíò yìí. ẹ̀yin ẹgbẹ́ kí lọ kó ṣe òsì lẹ́ ń ṣe ẹgbẹ́ kí ló fẹ́ lọ́jọ́ yẹn wọ́n máa fokó ṣẹ́ léṣe wá ẹjẹ́ ń gbé yín débẹ̀ kọ́lọ́njà máa ṣòye fáwọn tó máa mọ̀ make I love who go love me make I no go love who go lie who dey lie for me no go leave who love you follow who dey lie for you ẹ wo ọwọ́ wa ló ti gbowó movie tó bá ti fẹ́ drop movie they will drag me and my home they used to drag our home so they can blow they can trend nítorí ẹ fẹ́ kọ́ wo movie yín ẹ máa drag home wa me and you no fight we are okay mi jẹ́ ọmọ gbọ́ tí ọ̀ follow mi normal tẹ́lẹ̀ nítorí pé mo ní mo fẹ́ mú ìyàwó mi lọ UK o ọ̀ follow mi ẹ gbà mí torí Ọlọ́run drag me you drag my home that's why I drag you online when you are dragging me in my home inside my home you don't jẹ́ kí ìyàwó mi gbogbo gbádùn mi mọ́ that's why I drag you online when you are dragging me in my home inside my home you don't jẹ́ kí ìyàwó mi gbogbo gbádùn mi mọ́ ẹ fàyàwó mi mọ́ra ó wà náà tó fàyàwó mi mọ́ra ó bà mí jẹ́ fún ó sọ̀rọ̀ tí ò dáa fún now my wife still love me back una the best ẹ wo ẹgbẹ́ kí lọ kó ṣe ẹ fọlọ́kọ ọkọ lọ́kọ lẹ̀ tó bá ti jẹ́ ìdó mọ̀ pọ́kọ lọ́kọ ló fẹ́ kílé tó ń dààmú ọkọ lọ́kọ òun drag ìyàwó tó lọ. ẹ káàbọ̀ Asabi Simple ò ní gbọ́ ni mo wo láìfẹ́ lẹ́yìn tó ń ṣe live stream bákan méjì ni tó bá jẹ́ pé ọkọ ẹ̀ ń bẹ polówó múvì ẹ̀ wọ́n fi violence ṣe yes ó lè máa drag ẹ̀ káwọn èèyàn kán lè balẹ̀ bọ̀ wo múvì ẹ̀ it's not a big deal àwa náà ti join báyìí àti ndaspa náà ti ẹ̀dá sí àwọn kọ̀ọ̀kan náà lọ wo múvì yẹn àmọ́ tí kò bá rí bẹ́ẹ̀ mo mọ̀ pé tó bá yá ẹ̀mí ẹ̀ ò ní gbé nǹkan tí ọmọkùnrin yẹn ṣe fún ẹ mọ́ tó bá yẹ ẹ̀mí ò ní gbé mọ́ bẹ́ẹ̀ tó bá ti ta fàfẹ́ fún mi lè bú ẹ mo ti wà nínú ṣú ẹ rí mi lè bú ẹ àwọn ọkùnrin kọ́ àwọn máa ń yẹ̀yẹ́ èèyàn tó bá ti ṣe wọn láti pé nǹkan tó ń ṣe yìí kò dá sórí ọkọ ẹ̀yìn ìṣẹ́wẹ́ kò nífẹ̀ẹ́ o nǹkan kan tó ń ṣe ni wípé òun ní lọ síwájú òun ṣe múvì yẹn Portable like for the matter of fact ó like ìyàwó tó wà nílé ẹ lọ gbèyàwó tó wà nílé yẹn torí pé ìyẹn gbọ́rọ̀ ogun tó bá tó ṣe ìyẹn ń ṣe tó bá tó nà ìyẹn ò ní problem pò náà ǹjẹ́ tí yẹn fẹ́ tó lọ síbẹ̀ tó ń pé I'm a king of I'm a queen of myself kó ló ṣe pé rẹ̀ ọmọ tó fojú ẹ̀ rí kò ní wọ́n ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ mo mọ̀ pé òyìn àlè bó ṣe wá ń grow yẹn ó ń surprise yẹn bó ṣe ń ṣe ó ń surprise bó wà lórí live stream ẹ̀ mo screen record ni òun jọ pé screen record yà tó máa jáde pé kó tó mọ̀ ló ti pa millions ẹ̀ rí kó tó ṣe kíni kan ó ti produce kó tó mọ̀ ó ti gọ́gùn ti mọ̀ ìkọ́jọ́ pé mo wà lórí live stream ẹ̀ àmọ́ Portable ò lè change àfi tó bá jẹ́ wípé ó ń bẹ ẹ́ polówó ọjà ní báyìí tí kò bá rí bẹ́ẹ̀ Portable ò lè change number one o lè máa manage ẹ̀ lọ báyìí ọfà ìfẹ́ ò ṣe yọ kúrò lára ọjọ́ tó lóun bá sọ pé òun fẹ́ yọ ló yọ that is number one thing I have told you kí mo ti wà nínú ṣú ẹ̀ dáadáa rí bó ṣe pé òun ò jẹ́ kí n ṣe celebrity ó máa lọ sórí live stream yẹ̀yẹ́ mi do many things for me people don't know but I still keep loving him àfi tó lóun bá yọ ọfà ìfẹ́ yẹn kúrò nínú ọkàn náà bọ́lá òun ò bá yọ kò sí nǹkan tó fẹ́ ṣe sí ṣìyẹn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ti mọ méjì fún already Portable kan yọ rẹ̀ lẹ́nu ni ó ti wà head Portable ọlọ́run ọba má jẹ́ mọ̀ gbọ́ ìwọ ló lè fẹ́ tó lè ní long life torí pé òun nífẹ̀ẹ́ Portable ó lè fi Portable lẹ́nà ó ti lórúkọ kó tó pàdé Portable Asabi Simple sọ wá kéré nínú ayé ni ó ti lórúkọ kó tó pàdé Portable so ìfẹ́ ni ọlọ́run dídé kò jẹ́ kí n ṣe owó ṣọlá mọ́tò fún ẹni bó dẹ̀ ti wá rà fún ẹni ìsinyìí o kì í ṣe owó ìfẹ́ ni so iṣẹ́ tó ń ṣe yẹn ó fẹ́ stop ẹ torí pé kí wọ́n lè máa ráyè ṣeṣẹ́ tiẹ̀ ni wọ́n tẹ̀ ṣe fẹ́ òkà ẹni yìí ti máa fẹ́ kò sí níbàyí ó níyàwó mi time tó bá wà available fún mi màmá fún time yẹn ni mi lọ sí location bó ṣe rò nìyẹn so that wà lè ní time iṣẹ́ because iṣẹ́ tó yàn láàyò nìyẹn but kí ni kò sí pàdédà ó ti lájà èsì ti pàdédà ó ti lájà so fún ìdí èyí bákan méjì ni
nínú kó máa lò lọ bẹ́ẹ̀ yẹn tó bá ti bẹ̀rẹ̀ violence ẹ̀ kó máa wòran ọmọ àlè kúkú ni yóò tún padà wá bí ọ kò ní láàkáyè ọ̀ kó jẹ́ wípé kó o fi lẹ̀ tí ẹ̀mí rẹ̀ ò bá gbé irú èmi lè sì wo bọ́ọ̀lù gilẹ̀ mí mi ayé ìgbà kan làwọn ti dà tó o bá lọ bó o bá dé tí o bá ti ṣe kò sí kiri kan so fún ìdí èyí my dear sister méjì mo gbọ́ àwọn tó advice ẹ torí owó nítorí kankan ni I like your vibes Portable wẹ́rẹ́ Portable lè fi ẹlẹ̀ bẹ́ẹ̀ jẹ́ máa lò gbó nìyẹn àfi tó bá tó filẹ̀ torí gbogbo nǹkan tó ń ṣe yẹn ó láìkì ẹ̀ àwọn torí pé ó ń ro àwọn kankan lọ́kàn Portable ó jowú gan excuse me Portable jowú gan ó jowú débi pé Portable jowú o kò dé ní làákàyè ọ̀rẹ́ mi ló máa ń gé mi lọ́wọ́ fún gbà kan pé ẹnu má ṣe fídíò Portable má ṣe fídíò Portable má ṣe fídíò àbá mi ọ̀rẹ́ mi ló máa ń gé mi lọ́wọ́ fún gbà ẹ̀ kò dé sọ fún Portable ní làákàyè sọ fún ìdí èyí pò ọ̀nà abẹ tọ́jú àwọn ọmọ ẹ̀ òtí ti bóbìnrin ayé bá jẹ́ tún yọ pé yọkọ sí bí mẹ́ra kò sójú kan náà kò easy jẹ́ tàbí yí papọ̀ kò sí nǹkan tó ní ẹkú ọ̀bẹ bí papọ̀ sójú kan náà ṣe bó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ àbí bí wà sójú kan náà fi Portable sílẹ̀ tó bá ti ṣe wèrè ẹ̀ lọ ó tún padà máa fi tajà kó máa ṣe wèrè ẹ̀ lọ bá tún padà wá bí ìwé dẹ̀ padà wá kó máa gbé ibi tó wá wà láì fine girl ọmọ méjì òkú tún ṣe rí mo rí ẹni láì pè mẹ́ abótí lóyún ni torí irun ẹ báyìí o kò fi sórílẹ̀ síkìtì ni tó bá ti lóyún I am happy for you o sọ pé mo sọ fún ẹ mi ò sí ní pé kò ní ọkọ ẹ má kò ní ọkọ ẹ rọ bá kò ní ọkọ mi lọkọ tí mo fẹ́ fún ẹ ni ìfẹ́ òde ṣe yọ kó lọ́kàn ọ̀fà nífẹ̀ẹ́ gbogbo ọkùnrin tóbìnrin bá nífẹ̀ẹ́ tó bá ń dá àwọn obìnrin bẹ́ẹ̀ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn kì í nísinmi ọlọ́rọ̀ Portable ò lè nísinmi àfi tó bá tó calm down tó fọkànbalẹ̀ tó calm ẹ̀mí ẹ̀ down tí ò máa ta àwọn ará ilé ẹ̀ ló kan ìwọ obìnrin tó ń gun ayé ẹ̀ àbí tó ti gun ayé ẹ̀ rí ó wá ń yẹ̀yẹ́ ẹ̀ tó mọ̀ pé ó ń yẹ̀yẹ́ ara rẹ̀ ni